Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 54 títí dé 67. Ó kà báyìí. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tọ àwọn Farisí lọ, wọ́n sì sọ fún wọn ohun tí Jésù ṣe. Nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn Farisí pe ìgbìmọ̀ jọ. Wọ́n sì wí pé, kí ni yóò jẹ́ àṣeyọrí wa? Nítorí ọkùnrin yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì. Bí àwa bá fi í sílẹ̀ bẹ́ẹ̀, gbogbo àwọn ènìyàn ni yóò gbà á gbọ́. Àwọn ará Róòmù yóò sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú. Ṣùgbọ́n Kéfà, ọ̀kan nínú wọn, ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà, ó wí fún wọn pé, ẹ̀yin kò mọ ohunkóhun rárá, bẹ́ẹ̀ ni ẹ kò sì ronú pé ó ṣàǹfààní fún wa kí ènìyàn kan kú fún àwọn ènìyàn, kí gbogbo orílẹ̀-èdè má bàa ṣègbé. Kì í ṣe fún ara rẹ̀ ni ó sọ èyí, ṣùgbọ́n bí ó ti jẹ́ olórí àlùfáà ní ọdún náà, ó sọ tẹ́lẹ̀ pé Jésù yóò kú fún orílẹ̀-èdè náà. Kì í sì ṣe kìkì àwọn orílẹ̀-èdè náà nìkan, ṣùgbọ́n fún àwọn ọmọ Ọlọ́run tí ó fọ́n káàkiri, kí ó lè kó wọn papọ̀, kí ó sì sọ wọ́n di ọ̀kan. Nítorí náà, láti ọjọ́ náà lọ ni wọ́n ti jọ gbìmọ̀ pọ̀ láti pa á. Nítorí náà, Jésù kò rìn ní gbangba láàrin àwọn Júù mọ́, ṣùgbọ́n ó ti ibẹ̀ lọ sí ìgbèríko kan tí ó súnmọ́ aginjù, sí ìlú ńlá kan tí a ń pè ní Efraimu. Níbẹ̀ ni ó sì wà pẹ̀lú àwọn ọmọ-ẹ̀yìn rẹ̀. Àjọ ìrékọjá àwọn Júù sì súnmọ́ etílé. Ọ̀pọ̀lọpọ̀ láti ìgbèríko sì gòkè lọ sí Jerúsálẹ́mù ṣáájú ìrékọjá, láti ya ara wọn sí mímọ́. Nígbà náà ni wọ́n ń wá Jésù, wọ́n sì ń bá ara wọn sọ̀ pé wọ́n ti dúró ní tẹ́ḿpìlì wípé, kí ni ẹ̀yin ti rò sí pé kì yóò wá sí àjọ? Ǹjẹ́ àwọn olórí àlùfáà àti àwọn Farisí ti pàṣẹ pé bí ẹnìkan bá mọ ibi tí ó gbé wà, kí ó fi í hàn, kí wọ́n bá lè mú un. Ẹ̀yin ti rò ó sí. Ó ṣeni láàánú pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí wọ́n rí iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ sí Lásárù fi wò ó. Àwọn kan gbàgbọ́, ẹsẹ̀ 45, àwọn kan ń bínú. Kí ni ìbẹ̀rù àwọn olórí àlùfáà àti àwọn Farisí? Ẹsẹ̀ 17 sí 52. Wọn kò fẹ́ kí àwọn ènìyàn gbàgbọ́, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rù pé àwọn ará Róòmù yóò wá gba ilẹ̀ wọn. Kí ni èrò Kéfà ní ti ọ̀rọ̀ Jésù yìí? Ẹsẹ̀ 51 títí dé 53. Ó ń fẹ́ kí wọ́n ó pa Jésù. Rìkíṣí pa àwọn Farisí àti Sadusí pọ̀. Ẹsẹ̀ 53 àti 54. Dọ̀rẹ́ láti pa Jésù. Kíyèsí ìwà wọn. Wọ́n jẹ́ ẹlẹ́sìn ní tòótọ́. Wọ́n wá sí àjọ ìrékọjá láti ya ara wọn sí mímọ́. Ẹsẹ̀ 65. Wọ́n dúró ní tẹ́ḿpìlì. Ẹsẹ̀ 66. Wọ́n ń ṣọ́ Jésù láti mú un. Olùkà ìwé yìí, ṣé ìwọ náà kò máa ṣe bẹ́ẹ̀? Ìwọ ti rò ó sí. Ọ̀rọ̀, ẹ̀kọ́ àti iṣẹ́ ìyanu Jésù, ṣé ó bá ọ lára mu? Ǹjẹ́ a ṣetán fún ìrònúpìwàdà? Ó wá ń fẹ́ kí ayọ̀ tí Jésù mú wá gbilẹ̀ bí? Àdúrà. Kí ni o ti rò ó sí? Sọ èrò rẹ di àdúrà.